Ẹ káàbọ̀ padà nínú àwọn fẹ́ràn ìsíwájú nínú ìtẹ̀lé binary operation yìí. A ṣàlàyé binary operation, àwọn awuyewuye tó so mọ́ àti bá a ṣe lè mọ́ lò wọ́n láti fi ṣiṣẹ́. A pẹ̀kẹ́ lu àwọn òfin eléyìí tí ó rọ̀ mọ́ binary operation gẹ́gẹ́ bí closure property. Nínú fẹ́ràn eléyìí, màá máa ṣàlàyé commutative property. Ẹ mọ̀ bá mi ká lọ. Ìjẹ́ tí lẹ́yìn bá yé wa, kí lófin kejì o? Òun náà là ń pè ní commutative. Rófin yìí o, element méjì ni wọ́n mọ̀ ṣiṣẹ́ fún. Tá a bá ní commutative, wọ́n yọ látara commute. Tí n bá sọ pé mò ń gbé lélégédé níbi tí mo ti máa ń commute lọ sí school mi lójoojúmọ́. Commute ni pé kéèyàn máa lọ kéèyàn máa bọ̀, kéèyàn máa lọ kéèyàn máa bọ̀. So ìtumọ̀ tá a bá sọ pé nǹkan kan wà commutative, òun náà ni pé tá a bá jẹ́ pé a bá tún kọ tó yẹ pé ọ̀nà ìgbà tó ọ̀nà ìgbà kọ́ kò ṣe pàtàkì. Bí a nísìn tí bá ní a star b, ẹ rí i pé wo ló jẹ́ first element bí báyìí a ni o, èwo ní second element b ni o. Tó bá jẹ́ pé tí n bá wá yí ipò tó jẹ́ pé tó jẹ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan ó já lákọ̀ọ́kọ́ ní bí báyìí, tí n bá ní b star a tó wá fún mi lánsà kan náà, ó wà commutative nìyẹn. So ti yá báwọn ní tí ó jẹ́ yóò wá náà ni pé kí ni ṣẹlẹ̀ fún mi lápẹẹrẹ addition wà commutative. Ẹ pé tí n bá ní 3 plus 4 kí ni o 7. Tí n bá ṣe yípo wọn kọ́ 4 plus 3 kí ló náà fún mi o 7. Ìgbà tó ti jẹ́ pé ń gbà ń bá ro alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì papọ̀, tí n bá tún á ṣe yípo wọn tó ṣe kí ni o tó tún fún mi ní nǹkan kan náà, ajá sí pé plus is what is commutative, addition wà commutative. Bó wà ní subtraction kọ́ is minus commutative. Ṣé minus wà commutative? Ẹ ronú sí o. Ṣé a minus b mi ṣe yóò mọ fún mi ní b minus a? Kò ní mọ fún mi. Ẹ pé tẹ bá ronú sí nọ́mbà kan náà pé 5 minus 3, ẹ rí pé kí ló wọ́n mọ fún mi 2 ni o. Ọ̀dà tí n bá ṣàyípo wọn kọ́ tẹ́lẹ̀ kejì bá dá lákọ̀ọ́kọ́ tálákọ̀ọ́kọ́ bá dẹ́lẹ̀ kejì 3 minus 5 yóò mọ jẹ́ minus 2. Ẹ rí pé àwọn méjèèjì ò ṣe kí ni o, wọn ò equal síra wọn. Ìgbà táwọn méjèèjì ò fi equal síra wọn, 5 minus 3 is not equal to 3 minus 5. Ajá sí pé kí ni o, subtraction ò ṣe kí ni o. Subtraction is not commutative. Mo rò bó ti yẹ bá is not commutative. Bó wà ní ṣé multiplication wà commutative? Multiplication wà commutative. Tọrọ náà gbà máa multiply kò ṣe kí ni o, kò ṣe pàtàkì. 2 times 4 8 ni ó mọ̀ fún wa. 8 times 4 times 2 náà 8 náà ni o. So a dot b is equal to b dot a. Ajá sí pé dot is also what? Is also commutative. Àti mọ̀ tún mọ̀ closure. Àti mọ̀ tí commutative náà jẹ́